kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi o níbikíbi tẹ́ bá ti ń wò mí ẹ kú ilé o ẹ kú ilé o ẹ kú ilé o ó ga mi tẹ́ mọ̀ bí tí mo ti máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àfẹnitétí ẹ bá dín sìn ní onímọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo kí gbogbo àwọn tí wọ́n pa èèyàn wọn ní Kwara torí kíni èèyàn náà ní gbogbo wa. Ara nǹkan tá à ń sọ leléyìí o, gbogbo ẹ̀yin ọmọ tẹ́ bá ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ ọkọ Yorùbá níbikíbi tẹ́ bá wà, especially mo máa ń pariwo mo lẹ́yìn tẹ́jọ́ ọmọ Èkìtì tẹ́lẹ̀ ń ṣe Islam, ṣe gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara, ṣẹ́yìn náà gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara. Gba ṣẹ̀ríà mi ò gba ṣẹ̀ríà, wọ́n dá ẹ̀mí àwọn èèyàn légbodò lọ. Ṣé gbogbo àwọn ọmọ Yorùbá tí a bá ń bá sọ̀rọ̀ ẹ̀ sí nínú àwọn mùsùlùmí, wọ́n fẹ́ fi yín rúgbó ni. Tí wọ́n bá ti fọ́ arúgbó tán wọ́n á bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wa, wọ́n á ṣe wá ká àwọn mùsùlùmí gidi wọlé, wọ́n wá sọ àwọn bàbá di emir. Ṣé gbogbo ariwo tí mò ń pa, gbogbo fídíò tí mò ń ṣe, mi ń ṣe láti fi tàbùkù Islam, mò ń ṣe láti fi rán wa létí nǹkan tó wà nínú Islam ni. Mo kí gbogbo ẹ̀yin ìran mi ní Yorùbá, mo bẹ̀ yín, ẹ jẹ́ á ṣiṣẹ́ lé lórí. Ẹ kúrò ní ẹ̀sìn Islam, ẹ kúrò ní ẹ̀sìn Islam. Nígbà tán bá ní Allah nìkan gba ṣẹ̀ríà tán dẹ̀ pa èèyàn 200, ṣé ráwọn wọ́n lè máa tẹ̀yìn pé àwọn èèyàn ṣe mú, ṣé ráwọn tó ń pa èèyàn gangan àwọn gogogo ni mùsùlùmí. Ẹ̀ka wa àyà yìí, àyà tí mo gbé sókè yẹn, ẹ̀ka àyà yẹn, àwọn tó ń pa èèyàn yẹn àwọn gogo ni mùsùlùmí. Torí mi mọ bí mo ṣe lè sọ̀rọ̀, wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ nísìnyí gbogbo ara la gbọ́dọ̀ fi tó. Tẹ́nìkan bá jáde tó bá ń tàn yín pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀yin ọmọ Yorùbá ẹ kì í ṣe mùsùlùmí o, torí ẹ ṣe nǹkan tí àdìtì ní ká ṣe, ẹ ṣe nǹkan tí ní Kùránì ní ká ṣe, tẹ̀sírì ẹ ṣe nǹkan tó ní ká ṣe, ẹ ń ṣe mùsùlùmí. Wọ́n kàn kó àwọn ọmọ Yorùbá jọ torí most àwọn ọmọ Yorùbá tó ń ṣe mùsùlùmí wọn mọ nǹkan tó wà nínú Kùránì fúnra rẹ̀, wọn ò mọ̀. Wọ́n kàn ka Allah lọ́lọ́run, Ọlọ́run kan kọ́nà lájọ ń sìn o, torí nínú Bíbélì Yahweh bímọ, Allah ò bímọ o. Nínú Bíbélì Jésù ló rán wá o, nínú àlùkùránì ànábì ló rán wá o. Lọ́dọ̀ tiwa ní ilẹ̀ Yorùbá a ní ẹ̀sìn kankan, torí o lè rí ológun sìn kó lọ máa wàásù sí ẹni tó ṣe Ṣàngó pé àkúrò fi Ṣàngó ẹ̀ sílẹ̀. Oníkálukú ló kàn ní nǹkan tó ń ṣe nídìílé ẹ̀, táyé wá dẹ̀ ń tòrò lọ. Wọ́n gbé wèrè wá ń sìn báyìí, ẹ jẹ́ á tètè pariwo. Nígbà tó kọ́ máa bẹ̀rẹ̀ Kaduna, Kano, wá sí Niger, nísìn ó ti dé Kwara. Jẹ́jẹ́ làwọn ẹlẹ́ni jókòó. Ǹjẹ́ ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó pa ní Kwara yẹn mùsùlùmí ni wọ́n? About 75% àwọn tó pa ní Kwara mùsùlùmí ni wọ́n. Ṣùgbọ́n wọ́n gba nǹkan táwọn yẹn gbé wá pé kán máa ṣe ṣẹ̀ríà, káwọn lè máa bọ́ wọn ọmọ wọn sùn ní kékeré, kó lè fún tó bá dín ṣẹ̀ríà wàá lè mú ọmọ yẹn ọdún 6 fọ́kọ, wọ́n á lè bá sùn ní ọmọ ọdún 9, wọ́n á lè máa tọwọ́ bọ̀ dí àwọn ọmọ kéékèèké. Nǹkan tó wà nínú ṣẹ̀ríà lọ nìyẹn. Òun làwọn yẹn ò gbà o.
tán pa wọ́n sí yẹn o. Mo wá ń pe gbogbo ẹ̀yin tẹ́ wá ń wo fídíò wa tẹ́ wá rò wípé bóyá à ń gbógun ti ẹ̀sìn Islam. No, kò sẹ́ni tó gbógun ti ẹ̀sìn Islam o. Tá bá ní à ń gbógun ti yàn, ìyẹn ni pé òun parọ́ mẹ́ni yẹn, nǹkan tẹ́ni yẹn ò ṣe. Ṣùgbọ́n nǹkan tó wà nínú àdìd tẹ̀sírì là ń kà jáde fún yín. Mo wá rọwọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àtàjọmọ Yorùbá lẹ́nìí. Ẹ jẹ́ á change orúkọ wa. Ẹ jẹ́ á fi ẹ̀sìn Islam sílẹ̀ fáwọn tó ní. Kì í ṣe fún wa. Wọ́n á fi pa wá tán o. Wọ́n á fi pa wá tán o. Wọ́n á fi pa wá tán o. Ó ti dé Kwara o, gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ á ní dọ́ṣogbo, gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ á dé Ìbàdàn, gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wọ́n ń bọ̀ lẹ́kìtì, gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wọ́n ń bọ̀ lóńdó. Ẹ̀sìn Islam ń ṣe tiwa. Ìwọ tó o bá lè di ránsìn, bó jẹ́ nǹkan tó o bá ní ládùúgbò tó bá wà, mo bẹ̀ ẹ́ lọ ṣe. Kó tó bọ́ sórí. Torí tó bá bọ́ sórí kò ní ṣe ṣe mọ́. Tó bá ti bọ́ sórí, ẹ̀yin èèyàn mi, kò ní ṣe ṣe mọ́ o. Torí ẹlòmíì lè jáde ńsìn Jésù lálábò òun. Gbogbo àwọn tó pa lọ́jọ́ yẹn, gbogbo náà náà ṣàdúrà o. Gbogbo àwọn tó pa pátápátá, kò sílẹ̀ tó jẹ́ pé Jésù àbí Allah lálábò òun náà o. Ẹ̀dá tó bá ti kọ àwọn ìran ẹ̀ sílẹ̀ tó ní ìran òun ṣèrànmọ́, nǹkan tójú ẹ̀ máa ń rí lójú wa rí yẹn o. Ẹ rí pé nígbà táwa náà ń dàgbà, ẹ̀sìn Islam ẹ̀sìn gidi ni. A bèrè kán sọ nǹkan márùn-ún báyìí rere tí ànábì ṣe nígbà tó wà nílé ayé. Nǹkan márùn-ún tó kàn gbélé ayé ẹ̀ ṣe tó dáa kò sí. Ẹ má dìbò fún ẹni tó bá ti jẹ́ mùsùlùmí lẹ́kìtì, mo bẹ̀ yín o. Ẹni tó bá ti jẹ́ mùsùlùmí, ẹ má dìbò fún lẹ́kìtì o. Ìran wọn ló ń gbé ṣẹ̀rí àbọ̀ wá bá yín o. Ìran wọn ló ń gbé ṣẹ̀rí àbọ̀. Torí mùsùlùmí lọmọ ìyá mùsùlùmí. Wọn ò ka gbogbo kíní yẹn fún wa ní kékeré ni. Anybody tó bá ti gbé agenda Islam sàndání lẹ́kìtì, ẹ má dìbò fún. Torí nígbà tó fẹ́ máa bẹ̀rẹ̀, ẹgbọ́n nígbà kan tó ní ṣẹ̀rí court wọ́n gbé wá sádó Èkìtì. Táwọn èèyàn ti bọ́ǹkẹ́. Agenda àwọn lẹ rí yẹn o. Gbogbo àwọn ọmọ wa, gbogbo àwọn èèyàn wa náà máa pa nípakúpa o. Nígbà tá a bá sọ̀rọ̀ pé Islam ò dáa, Islam ò dáa. Ṣé irọ́ la wá ń pamọ́ wọ́n sìn? Nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara yẹn ṣe kò kọ́ wa lọ́gbọ́n. Mo bẹ̀ yín ni. Mo bẹ̀ yín ni. Ẹ já fẹ̀sìn Islam sílẹ̀. Ẹ má sọ̀rọ̀ ọmọ yín lórúkọ Islam mọ́. Ẹ sọ lórúkọ Yorùbá kí ìran wa má bàa parun. Ẹlòmíì máa ń sọ pé kí la máa ṣe, kò ní dìgbà tá a ṣe nǹkan kan láyé. Tó bá jí lówùúrọ̀ tó bá ti ṣèwúre fórí ara ẹ, tó tẹra mọ́ṣẹ́, kò sí ọ̀run kankan bì kan, kò sọ̀run náà kan bì kan. Irọ́ ni gbogbo ẹ̀. Ọlọ́run ò dáná síbì kan fẹ́ni kankan. Kò sọ̀run náà ọ̀run àpáàdì kankan fẹ́ni kankan. Gbogbo nǹkan tó bá ṣe, wàá padà bọ̀ wá jìyà ẹ̀. Mo wá rọ̀ wá àwọn 200 tán pa ní Kwara State tí Islam padànù. Ẹ rí i pé wọ́n gba Islam. Bó ṣe kọ́kọ́ máa ṣe nìyẹn. Ìwọ ọmọ Yorùbá tó bá ń bá ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ jà, àánú ẹ̀ ń ṣe mí. Àánú ẹ̀ ń ṣe mí. Lẹ́ẹ̀kan sí, ẹ fi Islam sílẹ̀. Ẹ̀sìn burúkú ni. Ẹ subscribe sórí YouTube channel mi, Oma TV. Ẹ jọ̀ọ́ mo need a subscription. Ẹ subscribe sórí TikTok mi náà, Oma TV. Islam ò ní gbọmọ, kò ní pàyàwó wa o. Ẹ ṣé mo dúpẹ́.